tábà wo nílẹ̀ Yorùbá lónìí àwọn àgbàtà ní náà tábà ti dárúkọ Gani Adams lóògùn ọ̀fẹ́ o tábà dárúkọ Sunday Igboho ààrẹ náà ni àwọn méjì yìí wọ́n gbé àgbélé lọ kóòtù wọ́n gbọ́ lórí rédíò sọ̀rọ̀ kan lórí tẹlifóònù kankan eléyìí ó lè fi wo eléyìí tí wọ́n ti mọ́ bá wọn fa wọn ṣe wọ́n lọ kóòtù kọ́ máa bá wọn jà. ṣe é ní ọ̀tọ̀ ìkòjú kọ́nyà má sọ wọn agbọ́dọ̀ fi kú wẹ̀rù wàláì owó ìjọ Sunday Igboho lójú wàláì tó bá jọ lójú ni a ti gbé ọ̀rọ̀ Yorùbá nation lẹ́gbẹ̀ẹ́ ṣé mo káwọn kan wà nígbà kan tí wọ́n ní ó túbọ̀ bu pẹtiróòlù sínú pàtó ara ní olóyè Sunday Igboho àti Gani Adams wọ́n ní ẹnìkan ló pe Gani Adams lọ́dún Ọlọ́run ọdún tó wá tí wọ́n jọ bá wọn sọ̀rọ̀ takùrọ̀sọ láàrin èèyàn méjì tó wà ní tẹ́gbẹ́ wọn gbé sórí afẹ́fẹ́ tí wọ́n gbé káàkiri orúkọ tó sì dáńjọ́ náà orúkọ bíbá ń tó wà ń bẹ̀ ṣé ẹ̀yin ní báńkẹ́ tó sọ ní abẹ́rẹ́ jẹ́ gan. èmi nínú ìbáyé tí wọ́n sọ ẹ bá Gani Adams sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni nípa Sunday Igboho bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ní mí sọ̀nàdé ti kọrin tán àti ìgbàlẹ̀ bàbá ní lọ́wọ́ ẹni àjọ ní Yorùbá ni ní ọjọ́ yẹn rally tí wọ́n lọ ṣe ní Èkìtì tó dá gbogbo wàhálà yìí lẹ̀ fún gbàdúgbò máa ń sọ lẹ́yìn bàbá lọ́wọ́ a lè fi tàbí ọlá gbalẹ́gbẹ̀ẹ́ kò sí pọlísà tó ṣe báyìí kóòrè jáde láì pé ṣe fún ọ lówó láti ẹni mo wá rí tí èrò yìí pọ̀ mo wá gbé aago mo wá pe Gani Adams nígbà tí mo wá pè é mi kọ́kọ́ ni mo wà ń bẹ̀ àwọn èèyàn mo wà ń bẹ̀ ẹni tó tẹ̀lé kọ́ jáde níta kó òun rí kọ́ọ̀tù àwọn jáde ẹ̀yin kọ́lẹ̀ gbé orí mẹ́ta òkè mo bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó rí kọ́ọ̀dù ó ti jáde síta pé kọ́ọ̀fù nínú bá ń jẹ́lẹ̀ o Gani olùṣe sí èmi ni mo rí kọ́ọ̀dù torí náà ẹ fẹ̀gbọ́n òun lẹ̀ tí wọ́n mọ̀ sẹ́gbọ́n náà lòun náà ẹ fẹ̀gbọ́n mi lẹ̀ nígbà tí Gani Adams bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹlẹ́wà lórí kọ́ọ̀dù Gani Adams sọ wípé Nsọ́bánjọ́ ẹ má bá ọmọ Ìgbòho yẹn ṣe o mo wá òkú kí ló dé ló bá ní òun kàn ní kúrò nínú òun ló pa Bọ́lá Ìgbòho àwọn ṣọ́ọ̀ náà ǹjẹ́ ìwà bọ́ sí ìjọ Monday ó wá sọ pé ní ìjẹta wípé ó gba 50 million naira lọ́wọ́ chief of staff Èkó pé chief of staff Èkó kọ́ ìyẹn wá yọ 5 million naira wọ́n wá jẹ́ 45 million naira fún òòṣà mo wá wà confused pé òòṣà kẹ́ báwo ló ṣe jẹ́ kẹ́mi dẹ́ mọ́kọ́ tó ṣẹlẹ̀ nígbà tó kó lẹ́kìtì bàbá làbọ̀dé kó lọlé kọ́lọ́fọ̀ kẹ́ bàbá yẹn òjò ó lọlé inú àfin ló sùn síwájú from àfin tòkútọ́nù to Germany bá pe ààrẹ àlùmọ́rù pé àti alágbàdà ẹni tá à ń tẹ̀lé kọ́mọ́ bẹ́ẹ̀ mà ní Gani Adams sọ fún mi ṣé fífi Gani Adams lè parọ́ ni ààrẹ àlùmọ́rù bá dákẹ́ alágbàdà ní kábíyèsí mi ìbílẹ̀ èmi kàn ní ok mo ti gbọ́ yín èmi jẹ́ gbàgbọ́ ìbílẹ̀ mo ṣàlùwàlá mo wá ń kírun ibi tí mo ti ń kírun yẹn ní aago mi ti ń dún lemọ́lemọ́ láti já ìrìn yẹn ni nígbà tí máa padà síbẹ̀ máa wo orí WhatsApp mi mo rí pé wọ́n ti connect òṣàmọ́ mi òṣàbá ní kábíyèsí ẹgbẹ́ fídíò mo wà ní Germany mo ṣe ń bá yín sọ̀rọ̀ èmi ò gbọ́ lọ́wọ́ èèyàn kọ́kọ́ mi ì ní chief of staff rí o mi ì dẹ̀ mọ́ pa ikú Bọ́lá Ìgè ohun ọmọ bíi tí ààrẹ Gani Adams ti rí nǹkan tó ń sọ. tẹsán Yorùbá ìgbà kan ni wọ́n gbé kí ní dání aṣáfẹ́ lọ wọn làwọn Fúlàní ọjà gbádùn ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà àkókò ẹ̀yin náà dìde àwọn ọlọ́wà níbẹ̀ náà ẹ̀sà pọn ọ̀rọ̀ Yorùbá nation níbo ló dé dúró lónìí láti àti gbàgbé ẹ̀ náà ni àbí ìrètí sì wà. ìrètí sì wà o bàbá kí tó yọ òrìlẹ̀ tó bẹ́ẹ̀ dẹ̀ ni lọ́dà mi gbowó kò ní ẹntì olóòsàn bí adé ọmọ bẹ́ẹ̀ ni kò tí ẹ fẹ́ máa gbọ́ pé kóun gbàgbé Yorùbá nation nígbà kan náà ń bè lọ́wọ́ ẹ̀ oní tó tẹ́lá pé kóun gbàgbé Yorùbá nation àdùnkàn tí wọ́n pa àáfà tí wọ́n pa tí àbúrò ìyá ẹ̀ ni wọ́n bí ẹ̀gbọ́n ìyá ẹ̀ àwọn ọmọọṣẹ́ tí wọ́n pa nígbà tí wọ́n rí ìdí Ìbàdàn nígbà tí wọ́n rí ìdí Ìbàdàn àdùnkàn àáfà àti màmá ẹ̀ ikú yẹn náà ló pa màmá wọn pé because nígbà tí ìyá wọn pe òun pé Sunday ta ni mo lè lọ bá tí wọ́n fi fi wẹ́ sílẹ̀ olóòní màmá mi kò sẹ́ni tó lè lọ bá ok tí wọ́n bá ní kò sẹ́ni tó lè lọ bá wọn lọ fẹjọ́ wọn sọ Ọlọ́run ìjọ kejì ìyá kú ìyá fẹjọ́ wọn sọ Ọlọ́run lọ́wọ́ sìn àjọsọpọ̀ ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti mọ̀mọ́ ẹni pé wọn lọ fẹjọ́ wọn àbálẹ́ ní àmútọ̀ ní Nàìjíríà àlọ́bá bẹ́ẹ̀ ni wọn lọ fẹjọ́ wọn sọ Ọlọ́run ìjọ kejì ìyá kú àwọn anígbàgbọ́ pé wọ́n fẹ́ wọ́n kọ̀ àkọọ́lẹ̀ Ọlọ́run kan ò ní tà sí o tọmọ ìdá ló máa tà sí nígbà tí Ọlọ́run dá wa ó dá Yíbò ó fúlé di titi ẹ̀ ó dá Hausa ó fúlé di titi ẹ̀ ó dá Yorùbá ó fúlé di titi ẹ̀ ó ká kúlé di titi ẹ̀ tí wọ́n ń sọ àwọn British ni wọ́n wá ní wọ́n dà wá pọ̀ gbogbo lọ́wọ́ tó ń rùn lẹ́yìn pátápátá British ni amalgamation 1914 ni amalgamation 1914 tí wọ́n sign ó ti expire in 2014 after 100 years yes expiring country la wà Nàìjíríà ti expire tipẹ́tipẹ́ ó ti expire in 2014 wọ́n dẹ̀ mọ òfin yìí ìyẹn ni àwọn olóyè Sunday Igboho lọ gbé lọ ní last year ní October lọ sí number 10 Downing Street ní London ìjọ náà lọ́hùn òun ni wọ́n gbé lọ wípé ẹ̀yin lẹ́dàá wá pọ̀ ẹ̀yin náà nìkan dẹ̀ wá tú wa ká Nàìjíríà ti expire kí ló wá ṣẹlẹ̀ Yorùbá máa dá dúró èyí tá a ṣe níjọ́ náà lọ́hùn kí ni èso ẹ̀ kí ni ìrètí kí ni àfojúsùn wọ́n promise wọn ó yẹ kẹ́ mọ̀ wọn aláàbí yìí ẹ mọ̀ wọn Nàìjíríà wọ́n promise wọn 2 weeks gan-an dá fún wọn pé àwọn máa dáhùn ní kíákíá olóòtú ìjọba gbé kíní yẹn lọ
ẹ bá lọ ní àwọn ṣẹ́ ẹ tẹ̀lé wọn débẹ̀ ní ọkọ̀ wọlé ni àwọn ìjọ lọ ní. yes omojú bọ́ lójú mi jọ yẹn ẹ̀ẹ̀mejì mo sunkún gbàdá dé Cocoa House wọ́n ní Cocoa House yìí nígbà ó tóbi láti di hòtẹ́ẹ̀lì tí wọlé yẹn bẹ́ẹ̀ni kan join ilé yìí mọ́ no ní London wọ́n ní owó kòkó ní bàbá olóò fi ra ilé yẹn ní London very mighty house mo dẹ̀ ń wọlé ẹ̀ báyìí bẹ́ẹ̀ náà tó ní dúkìá ti gbà lọ́wọ́ wa wọ́n ti gbà lọ́wọ́ sáyé a ní lẹ́kàn lóhùn a ní o bàbá olóò wọn lówó kòkó wa ló fi ra very big house nídìí òyìnbó ní London náà bẹ́ẹ̀ ni ẹ bá débẹ̀ àbí tí ẹ̀jẹ̀ Yorùbá Yorùbá rù lára nítorí ló máa wò lòdì sunkún irú ìyàwó lélẹ̀ àwọn láwọn àmì àwọn olóńgbò bẹ̀ báyìí wọ́n fi ẹgbẹ́ kan rent gẹ́gẹ́ bá yìí sọ fún wa wọ́n wá fi ẹgbẹ́ kan ṣe ti Nàìjíríà fọ́tò bàbá Tinubu wà bẹ́ẹ̀ náà tó bá sọ fún mi western region náà fi ra ilé ẹ̀ níbi owó kòkó ṣé wá ní nígbà tí àwọn èèyàn mi fẹ́ wọlé lọ sínú parliament wọn èmi dúró mo lo sunshade àwọn yàbí márùn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi wọn á gbọ́ táwọn ìyá yẹn ń kọrin ẹ jẹ́ ká rí ilé là ń lọ àgbẹ̀kọ̀ọ̀kan òrókòrókò kó gbàgbé ilé ṣe nígbà tí máa wọ ọwọ́ sí nígbà tí mo láwọn ìyá yẹn pẹ̀lú winter jacket aṣọ tó wà lọ́rùn wọn tí mi bá fi kan ápẹ̀ tó mẹ́rin pẹ̀lú winter jacket yẹn òtútù 65 or 70 something years làwọn ìyá yẹn máa jẹ́ àgbàlagbà ojú dẹ̀ bọ́ lójú mi kí ló ń ṣe ń bẹ̀ pé àwọn ìyá arúgbó ẹ wò wọn ṣé wàá ní mo ṣe ń sunkún yẹn èèyàn wa kan ògúnríbidó ó wá ní mo ní à Mr. Banjo ẹ kí ni ìmọ̀ kan táwọn bá ń ṣe rálì báyìí àwọn ìyá yìí máa ń ju báyìí lọ wọn á dẹ̀ ti gbé omi wọn á gbé gbogbo dání tó wọn máa wọ tẹ̀lé àwọn lẹ́yìn nígbà tí wọn ìyá yẹn tó tán borí omi tó ń gbé wá fún àwọn ètò wa ṣe rálì àwọn tí ń gbé lóògùn tó ti pẹ́ ti sún wọn fẹ́ wálé ni wọ́n tó kọ́ hàn bẹ̀tí ilé tó fẹ́ wádà wọn wá gbọ́n àwọn yàtí tí wọ́n á kó láti ilé òṣèré wá ní ilé ilẹ̀ wáyìí ilé ìlú wáyìí bẹ́ẹ̀ ni ilé ìlà wáyìí bí wọ́n ṣe wáyé sí mo ti ń ronú abájẹtọ̀ yìí mo sọ fún àwọn bíbí kò mú kí n padà sọ́run kò mú kí n padà aláìsàlẹ̀ kò mú ẹ̀gbọ́n mi náà tó ń bẹ UK Fẹ́mi Ẹ̀dá bílíbílí tó bá wá bá àti padà ráyè àtẹ̀lọ́rẹ̀ kan ilé mo ń dùn gan ni. àtẹ̀lọ́rẹ̀ kan tó bá ti rí àpòlọ́ wọn máa kéde wow no place like home akọ̀ntàn ara ni tó dàbí ilé kò sí no place like home ẹ̀sọ́ ilé Yorùbá yìí àfi tó bá ṣọmọ kan kó o tẹ̀ dí láàárọ̀ orí àwọn èèyàn ẹ orí wọ́n ṣe ń kẹ́ ẹ orí wọ́n ṣe ń kí ẹ lọ́hùn ọmọ tí ò tó yín á sọ pé ṣọ́rọ̀ wow ìlú tí ọmọ tí ń pe bàbá lórúkọ kò sí bọ̀ fàgbà kankan ó rọrùn kò sí ẹgbọ́n kan máa ń tò ní wọ́n ní America level we are so blessed ṣùgbọ́n ìjọba jà ajẹ́ pé Yorùbá lè ṣọ́ọ̀ṣì ń bọ̀ tó ń bọ̀ ọmọ adé àwọn tẹ̀sán máa gbọ́ ṣé wàá lè wáyé nígbà àti wà ní sá lágbára lọ́hùn akọ́lẹ̀ olúwa nígbà tí ó gbọ́dọ̀ àwọn sọ ni pé bàbá wọn ní nígbà tí ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olóògbé ti ní nípò Yorùbá náà ló wà ń bẹ báyìí wọ́n lè ká sinmi ká gbàgbé Yorùbá lè sọ ká gbárùkù tí kájọ tí. asimi wọ́n sinmi wọ́n wo wọ́n dẹ̀ rí tútù bàbá yẹn pa gbogbo ẹ̀ là ń gbọ́ àlùmọ́sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́ ìmọ̀ pé bàbá ló bá lọ sọ́nà Ọ̀yọ́ aṣọ fún gbòǹdó sí Ṣàgámù ṣùgbọ́n Ọ̀yọ́ ló ń lọ bàbá yẹn ń ṣe mọ̀tọ́ bá gẹ́lì kàwá tí bá fẹ́ gbèsè lóko bá a ṣe ń gbọ́ ó ń gbìyànjú. ṣùgbọ́n ìtẹ́yìn jẹ́ Yorùbá nation tẹgbẹ́ Yorùbá nation dání ṣé nǹkan tí àkànní ṣeré ìdúpẹ́ ìlú náà fún ìmọ̀ ó tọ́ alọ́run kò sáà ń gbọ́ kúlẹ̀kúlẹ̀ kan tó ń ti lábẹ́ ẹ̀rọ owó táàsì tá máa ń kó lọ sí nọ́ọ̀tì owó táàsì tá ń kó lọ ṣé bí sanwó ní ọkọ̀ yarí ibi báwo ṣe máa kọ́ tó wọ́n wá ń fún òun lówó kékeré padà tí kánò ọkà nínú tí ò tó kankan káwọn ilẹ̀ ìgbà tó 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 lọ láti ṣe ìlọbi nìkó ìwà mọ́ lára kan tá à ń sọ nìyẹn à ń ṣe kó láti tọ́ra wa ni. àmúra wa ń gan ni. àkọ́múra à ń tọ́ra wa ni. kí wàá ní àjọṣepọ̀ tí ó ń lè adé ẹmọ ìbò kó o lè jẹ́ sí ilé èèyàn wo ni ó fún mi táwa ò mọ̀. èèyàn inú ẹ̀ ti mọ́ jù inú mímọ́ òun ni òjò kí Ọlọ́run tí kò tó fún wọn pa kò ń ṣe báyìí báyìí ibi tó bá ń lọ ló máa sọ fún òun lọ ẹ bá jókòó tì Ọlọ́run wákàtí méjì ẹni kúrò á ṣe yẹ̀yẹ́ ìjọba láti wà pẹ̀lú ẹ̀yin náà ìjọ sábà ìdẹ̀kọ́ ní Sunday Friday láti wà pẹ̀lú ẹ̀ pẹ̀lú Sunday dé bẹ́ẹ̀ni ṣé Nàìjíríà bí àdúgbò àdúgbò rẹ̀ ó wà níbi náà fi pamọ́ sí ní Kútọ́nù wọn lọ́hùn. ṣùgbọ́n wọ́n ti fi rìlíìsì wọn. ẹ̀wọ̀n ti rìlíìsì ẹ̀ bàbá mi kò tí ì fẹ́ yọjú òun á ní kẹwé làkẹ́ mi and this is my green card kò sẹ́ni tó lè gba ilé mi bàbá mi lọ́wọ́ mi ń bọ̀ nílé. èyí ilé ọ̀hún lé ni. ilé ọ̀hún lé ni. sọ Kútọ́nù wà Kútọ́nù kò sí ọmọ gbèrè àbọ̀ Kútọ́nù. àjọjáde lẹ́nu àwọn àjọyọ̀ adéyàjẹ. ẹ báyẹn tí a ń sọ yìí gan ẹ ti gba akẹ́kọ̀ọ́ pọ̀ òun ni. ṣé Nàìjíríà ò ṣe wọ̀ ni. ó wá sí Nàìjíríà ó wọlé àwọn sì wọlé láìpẹ́ yìí náà gbogbo ẹ̀kọ́ láì lè má sọ. ṣùgbọ́n kò ṣe ilé aláriwo. kò ṣe ilé aláriwo níkà yẹn ló máa wọ̀ ẹ̀ tó máa ṣe ilé ìjáde kò tí ẹ̀ mọ̀ kíkọ táwọn ewé mi sìn tí máa gbọ́dọ̀ ṣe mọ́ máa ké òun ló tún máa jágun mọ́ mi kábíyèsí ìfẹ́ kẹ́ṣukú mọ́ kò sí kò tí ó ṣẹlẹ̀ bó ń ṣe wà nìyẹn Ọlọ́run dẹ̀ da tó bá sọ pé àkàndá ìkànnì ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá àmọye ẹ̀ ọlọ́mọ ìbílẹ̀ pé ìgbà tí mo bá tọ́jú àwọn ọmọ pé ṣé nǹkan tó gbé ní í ṣe ẹ wo nígbà tí wọ́n kó ó fá 500 DSS àti sójà lọ sílé ẹ̀kọ́ ṣoṣo tí wọ́n dẹ̀ rí mú nìbàdàn kó wá jẹ́ pé ọmọ Yorùbá ló tún sọ pé ó fò fẹ́ǹsì ó fi kùn bẹ́ẹ̀ tí ẹ̀ lógbòlógbò jọ náà. àwọn Yorùbá yìí náà là ń tara wa olóyè ẹ bá bínú
àwa Yorùbá àwa là ń tara wa ọ̀rẹ́ ẹ̀ kan wà pẹ̀lú ẹ̀ kò sówó kẹfà lè nílé mi ó wà pẹ̀lú ẹ̀ títí di kan bíi 11 ó kúrò lọ́dẹ̀ nígbà tó di to 12 ó pè wọ́n tún jọ sọ̀rọ̀ after 12 wọ́n tún jọ sọ̀rọ̀ sẹ́mọ̀ ẹni tó ń bá sọ̀rọ̀ jẹ̀dí àkàndá èèyàn ara ti fò náà àkàndá yẹn ní Sunday Igboho bẹ́ẹ̀ ni àkàndá ni ó gbàdúrà máa lórí kẹta ó bá jáde mọ́ àṣé àwọn bíbí ti sùn láti gbogbo ilé ìwọ òsùn ní after one the next one máa gbọ́ báyìí búrẹ́ tó wojú ń dùn wá ní. géètì rí ẹ̀ tírélà tó bá kọlù àbàkó nǹkan nǹkan ẹ̀dẹ̀ lọ sílé èèyàn kan ṣoṣo ẹgbẹ́ ìbọn tí wọ́n máa ń gà sílẹ̀ pẹ̀lú microscope ẹgbẹ́ mẹ́ta ẹ̀ sílẹ̀ nígbà tí sísá mi kò gbọdọ̀ kó débẹ̀ olóhùn dẹ̀ ń rí àpá ìbọn yẹn tẹ̀mọ̀ wọ́n máa ṣe ń yìn yẹn ó ń wọlẹ̀ ṣẹ́rí ilé lọ́tọ̀ ẹ̀ 1 2 3 houses ní òsì 1 2 3 gbogbo àwọn bàbá yẹn wọ́n dẹ̀ ṣí ní gbogbo àwọn bàbá yẹn mọ́lẹ̀ bàbá kan tẹ̀ wá ní wọn bàbá yẹn ní áńkọ̀fù kan lọ́wọ́ rí and he is over 70 years old ó ní áńkọ̀fù kan lọ́wọ́ rí ẹ̀dẹ̀ da ìbọn bolẹ̀ lórí pé ó sọ wípé kọ́yé pa ìran òun ọlọ́run náà pa ọ̀rọ̀ pọ̀ síbẹ̀ gan bí ẹ̀sẹ̀ tó bá lọ́wọ́ òfojú rí tó ṣe bó ṣe wáyé kò parọ́ tó bá ní kó ń bá ìṣẹ̀lẹ̀ ń wò gbá kó á lè máa gbé rẹ̀ ṣètè tó bá ní kó ń parọ́ fún yín. Sunday Igboho bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti sọ so many times pé jésù tó wá pé òun lóhun jẹ́ kó jáde ó ní wọ́n lóhun náà kì í pé wọ́n lóhun òun ó jáde sí wọn. wọn ṣá ìbọn ìlú iná wà lọ́wọ́ ṣá kì í àbíkọ́ mú. òun àníwọ̀n ló gbà kọjá à ń kí à ń sà ìbílẹ̀ ni o bẹ́ẹ̀ ni à ń kí à ń sà ìbílẹ̀ ẹ wo ó ní jẹ́ tó máa fẹ́ fojú wọn iṣẹ́ pé ló wàá ṣe ṣùgbọ́n ó wo tàwọn ọmọ tó wà ń sàlẹ̀ oníkálóhùn nìkan ni àti àdìgbò tí wọ́n pa yẹn ni òun ní sọ pé wọn nípa ọ̀tá àwọn ṣùgbọ́n àwọn ọmọ pé kò kọlu àwọn síbẹ̀síbẹ̀ náà kọ́ sí wọ́n ti wá rí mú ni ó sọ fún wọn ní kúta tó ti mú yẹn pé ẹ̀yin kọ́ lẹ mú mi o òun kàn fúnra wọn sílẹ̀ fún yín ni ó ti lọ náà ẹ mọ̀ àwọn ọmọ Yorùbá gbogbo yìí náà kàn gbọ́ ó ti lọ ìyàwó ẹ̀ náà múlẹ̀ ìyàwó sọ pé kó máa lọ òun lè fi ẹlẹ́ o ó wá padà wá fúnra rẹ̀ ìjẹ́ kí àwọn máa lọ ilẹ̀ wá èmi ẹ bá lọ́rọ̀ nígbà tó fìyàwó lẹ̀ ó lóun wá wò pé mú lè lọ fún mi tó wá ṣe ìgbàdùn pé ẹ tẹ́ ṣe gbogbo tẹ́fẹ́ ṣe ìyẹn náà fi mú ó lóun náà tí wọ́n pé ẹ̀yin kọ́ lẹ mú mi o òun kàn fìlà sílẹ̀ fún yín ó ti wọnú kinní náà ó ti lọ títí ẹ̀ ọmọ Yorùbá àmọ́ ọkọ̀tà gbé dání àdè ọmọ ọkọ̀tà lùs pẹ̀lú ká máa fi ẹni tálẹ́ ń bẹ́ èèyàn níjọ́ kan ní Amẹ́ríkà ó kú bẹ́ẹ̀ kìtẹ̀ ìgbà tí bàbá ọmọ rẹ̀ bọ́ sókè lùyàn bẹ́ẹ̀ nígbà tó bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ kí sọ ibi tí mo jókòó síbẹ̀ àti àwọn nípa Yorùbá nation lọ́wọ́ ìgbà ọ̀rọ̀ sọ́lẹ̀ Igboho ó tẹ̀ wá sílùú yìí wọn lọ kọ́ àwọn orúkún yẹn jọ wọn fi bọ̀ fọ́ gbogbo orí ẹ̀dà ibi tí mo ti wá ju kí ló ṣe fún ẹni ọmọ tí ò ní o mo wá jùlọ mo ní ó mà ṣe o ẹjẹ ìṣẹjẹ mo ní tó bá wá sílùú yìí mọ́tò wo ló gbé wá náà ọwọ́ ní àkúrà ń jẹ́ sí wọn wà fún wa ń jáde wá sáà yẹn wọn á jẹ́wọ́ Yorùbá fún ẹ tó má yìnbọn tó bá rùn èmi kan fúnra máa fún ẹni mọ́tò mi lókun máa gbé lọ ṣe wá rí ọmọ Ìjẹ̀bú kan wà lẹ́gbẹ̀ẹ́ mo mọ̀ yẹn dáadáa mo ṣàkóso pé yẹn ń tẹ̀ mọ́lẹ̀ lẹ́sẹ̀ wọn wá aṣáájú mi ṣetán wọn wá bọ́ sílẹ̀ wọn ti wá ń sọ̀rọ̀ ìyẹn wá ń bawí mo ṣe ká àwọn bẹ́ẹ̀ nìyẹn mo máa sọ̀rọ̀ sí o ó padà wá kọlọ́jà sí o nǹkan tó bá dùn jọ yín lójú ẹni tó ń sọ ẹ́ sí o mo bí ọmọ akọ̀ọ́ náà ọ̀sẹ̀ ọmọ ṣe é lórí ṣé ìjà tó ń jà yẹn kì í ṣe pé ìjà mi àti ẹ ló ń jà ní tó bá dé Nàìjíríà jẹnẹrétọ̀ ń dó bá dùn wọn dẹ̀ sọ wọn pé tó ń bá dé ìgbà kínní láàárín oṣù mẹ́ta tó oṣù mẹ́fà iná máa dúró jẹnẹrétọ̀ nípa oṣù létí ó ní yàpọ̀tù kó máa rí àwọn léwu gẹ̀rẹ̀gẹ̀ tí wọ́n máa dààmú ẹ wọ́n ní mo ní ìtàlá yàpọ̀tù gbogbo àwọn ọ̀gá tó wà ń bẹ̀ pàpátá Haúsá ní gbogbo wọn mélòó la fẹ́ sọ ọdún kan mo wá ní mo fẹ́ padà pẹ̀lú Amẹ́ríkà passport tí mo pa Amẹ́ríkà Yorùbá ẹgbẹ́ mi ló ń sọ fún mi pé mi ò lè lọ ló bá ní Nàìjíríà passport mi dàgbà fún olóòtú ẹ̀sìpáyà mo ní kí ló kàn ní ẹ̀ mo lọ sí Amẹ́ríkà ni mo lọ kó sí mi mo tún wọ Nàìjíríà tí bá dẹ̀ tó máa lọ máa inú ẹ̀ ẹ máa wo bí táwùsá ṣe kiri sí o ló bá ní fún mi ló bá ní kí lọ rí àwọn Haúsá kan bá débẹ̀ mi bá bá gbogbo Haúsá mọ́ Yorùbá mi ní Haúsá ni gbogbo àwọn kẹtọ́ àmì báyìí. bẹ́ẹ̀ ṣe báyìí. àná Ọlọ́run bó ṣe ní kí lọ́rọ̀ àwọn pátá nìyẹn mi ò mọ bí tí rọ́ọ̀yì ti wá mi ò mọ Abubakar ambassador wa tó wà lọ́hùn ní Washington DC mi ò mọ rí mo kàn máa ń gbórúkọ ẹni mo dẹ̀ ń sọ fún ọ̀gá wọn pé mo ṣẹ̀ṣẹ̀ bá Abubakar kíní kan sọ̀rọ̀ ní ìjẹta ni you know him mo ní yẹ I just talked to him about 3 days ago ṣe ló mú ìwé kò mọ̀ mí lé ọ̀gá wọn pátá ní airport nínú ìjà Abubakar let him go just like that. ibi tí ọmọ ìgbà tó mú nílẹ̀ tó bá yẹ pé Yorùbá ẹgbẹ́ mi ni ó lè gbé agogo pè láti confirm ṣe mọ̀ rí o. àwọn ẹni báyìí mo sọ bọ́gà wọn ṣe ní kí n máa lọ nìyẹn wọn á tọ́jú ilẹ̀ lẹ́tà yẹn ẹ̀mọ̀ ìmú náà níjọ̀mọ̀ díẹ̀ lára báyìí gbà tí mo dọ́dọ̀ wèrè tó ní kíní mo ní Haúsá ó fi mílẹ̀ wẹ́rẹ́ wọ́ kí n máa lọ ìwé ọmọ Yorùbá ló wá ń dà mí láàmú kò wá lè sọ̀rọ̀ mọ́ mo ṣàgbà gbogbo body pass mi bá gbọ́n ní máa bá lọ́wọ́ ẹ̀ tí mo pẹ́ tó máa kàn án kan ń lọ tẹ́ bá fẹ́ jáde bẹ́ẹ̀ ni nàá náà bá tó mo passport ni kíní kan mo ní what's wrong with you bá wúwo kalẹ̀ bá rí pé Yorùbá ni kí ló dé jẹ́ pé Haúsá máa pọ́n wọn nílé ẹ̀yin ọmọ Yorùbá lẹ́wọ̀n máa da Yorùbá láàmú Haúsá tí mi ò mọ̀ rí tí mo kàn dárúkọ pé mo mọ àbáṣẹ́lẹ̀ lásán ó dẹ̀ fún mi lẹ́tà ó ní kí n máa lọ ìwọ tó wá fẹ́ dá mi dúró èèlò ló fẹ́ gbà lọ́wọ́ mi
ló bá ní lẹ́tà náà dà mo ní mo ní fún lẹ́tà yẹn tí má dẹ̀ bí sí plane ni wàá fi ṣe wàá fi pa ìtàn aláìsàlẹ̀ ó dẹ̀ kó wájú mi mo ṣe lọ níjọ́ yẹn nìyẹn wọn àwọn fẹ́ wò so bàbá wa Tinubu Ọlọ́run á fún ṣe ó ń gbìyànjú káàlì mọ́sọ́ lórí afẹ́fẹ́ kò sí kọ́tà àgbọ̀tán ṣùgbọ́n ìkòkò tó máa lábẹ̀ ìdí ẹ̀ máa gbóná. kábíyèsí ẹgbẹ́ bíi ẹni tí ó súnmọ́ àwọn àbíkí sọ pé gẹ́gẹ́ tí ó wà lára àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ Yorùbá nation tó gbé dání tá bá wo nílẹ̀ Yorùbá lónìí àwọn àgbàtà ní náà tá bá ti dárúkọ Gani Adams lóògùn ọ̀fẹ́ o tá bá dárúkọ Sunday Igboho ààrẹ náà ni àwọn méjì yìí wọ́n gbé àgbélé lọ kóòtù wọ́n gbọ́ lórí rédíò sọ̀rọ̀ kan lórí tẹlifóònù kankan eléyìí ó lè fi wo eléyìí tí wọ́n ti mọ bára fa wọn ṣe wọ́n lọ kóòtù kọ́ máa bá wọn jà. tí a ní ọ̀tọ̀ ọ̀rọ̀ kò ní kó yẹn má sọ wọn agbọ́dọ̀ fi kú wẹ̀rù wàláì owó ìjọ Sunday Igboho lójú wàláì tó bá jọ lójú ni a ti gbé ọ̀rọ̀ Yorùbá nation lẹ́gbẹ̀ẹ́ ṣe mọ̀ pé nígbà tó wà ní Kútọ́nù yẹn wọ́n rán Bùtáì lọ́ba. bẹ́ẹ̀ni ẹgbọ́ wà ní news ẹgbọ́ owó tó ń gbé dání. àti ẹgbẹ́ oṣù gbàgbọ́ kó lọ ẹgbẹ́ owó tó bá gbé nínú ìròyìn nípa owó ọ̀sà gbọ́ kó lọ. dọ́là ló gbé dání aláyé dìde sí ni kí ló oríṣiríṣi ọmọ ìyálé tó padà wá dà láyìí ó wà mẹ́jọ náà lọ́wọ́ bó ṣe sọ fún wa àti ìyàwó ẹ̀ nígbàtí omíyalé rí bí olóyè sí ń súnmọ́ Bùtáì tó sọ pé did you see my tribal man did you see I'm not selling my people ẹni tó ní kò gbóyìn àwọn wèrè I'm not selling my people I'm not going to sell my people take your money and go gbàtọ́ wípé Bùtáì ò dáhùn Bùtáì wá ń sọ fún wípé tó bá ti gba owó yìí tó bá ti gba àjọmọ̀lọ́ ọmọkó mílíọ̀nù àjọmọ̀dá Àbújá ṣẹlẹ̀ tó gbà yìí kékeré ni ẹgbẹ́ wà l'Ábùjá àìkúta tó wá ń tà bóyá sọ fún wa ẹkúta ti ń dúró dé tó bá ti gba owó yìí tó bá ti d'Ábùjá tó bá ti sáyìn fún òṣèlú ìbánisọ̀mọ́ wọ́n ti gbówó mi sí òun wá dáhùn lóhùn jọ́nà lọ́wọ́ wípé tẹ bá ti lè dáàdù ìyá yóò tí kù tẹ bá ti lè dáàdù kan padà àti bọ́dà Fatai wíjì sí àbúrò ìyá àfáà tí wọ́n pa tẹ bá ti lè dáhùn méjì padà òun ṣe ìbánisọ̀mọ́ Bùtáì wá dìde ó wá sọ̀rọ̀ tó bínú lórí èṣù súnmọ́ nìyẹn ó wá ń fi ọwọ́ kan ìbọn ẹ̀ take your gun and shoot me ibi tí àwọn correction officer Kútọ́nù wọ́n ti là wọ́n nìyẹn ìgbà yẹn ni omíyalé súnmọ́ tó mú ọmí ó já pátá ju ìyàwó ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń ké pé wọ́n fẹ́ rí ìbínú ọ̀gbẹ́ni lọ́rọ̀ kan sá wọ́n lé Bùtáì jáde nù lọ́jọ́ náà lọ́wọ́ lè jáde ní kákítà náà president Kútọ́nù lọ́wọ́ ló máa wà pẹ̀lú ọ̀gbẹ́ni yẹn ń kó ṣe dáadáa oh my god ó pọ̀ jù nígbà tó máa kúrò lórí òye ló bá ní àwọn Fúlàní bá lọ bá pé nígbà tó fẹ́ kúrò lórí òye sí ọ̀gbẹ́ni gbogbo tó wà ní Kútọ́nù yìí yíyẹ kó máa gbogbo Nàìjíríà lòun náà bá gbágo òkúta lọ òun fẹ́ wá gbé Sunday Igboho ìyẹn bá ní kí ló ṣe ẹ̀ lè wá gbé o ní ẹ̀ṣẹ̀ gbágo jùlẹ̀ ló bá pe òòṣà bó ṣe kò tẹ̀ fún ma gbọ́ pé bí a pè kọ̀ọ̀kan bọ̀ bó ṣe pè pé wọ́n ti pè wọn pé wọ́n fẹ́ gbé ẹmọ kan tí Talon ṣe Talon wá jọ́gbọ́ ọlọ́pàá tó wà nílẹ̀ ẹ̀ tí láwọn kan ta àwọn kan wà lẹ́nu step bó ṣe gbọ́ báyìí ṣe ló wọlé lọ ṣe ló wáṣọ ló bá ní òun fẹ́ lọ ṣe exercise ìjọba kan máa gbé mi kẹ́ máa bọ̀ kẹ́ wá gbé mi ṣe mọ̀ yí pé bó ṣe jáde báyìí ṣe ṣíṣì báyìí ní ìgbẹ́ ní ìròbí ayé ní 100 feet wọ́n lè yí tó pọ̀ jù Ìgbòho nílùú tí wọ́n bí sí ó ṣàyígbó ẹni tí wọ́n fẹ́ lọ ṣe exercise ó padà sí nílé nígbà tí ìlú tó pọ̀ jù so mú yìí kan ta ní òun lọ ọlọ́gbẹ̀ nìyẹn àyẹ̀wò àti Gani Adams wa ń kọ́ ṣó yẹ kí wọ́n máa bára wọn jà. ó gbìyànjú tó ní ìgbà tí ọ̀rẹ́ ń ṣẹlẹ̀ ń jọ sí tẹ́ bá rántí ìgbà kan ni wọ́n àtàkẹ́ lórí Lagos Badagry Express ọjọ́ yẹn ló lọ sọ́dọ̀ Gani Adams àwọn brothers ló ṣe meeting tí wọ́n bá Gani Adams sọ̀rọ̀ pé ìgbé tí Gani Adams ń kígbe pé pé kò sọ fóun ó kàn ṣe tiẹ̀ lọ ó kàn máa ń dárúkọ òun ni pé òun náà mọ̀ sí ok kúkú lọ rí so on his way to lé Gani Adams ni àwọn DSS fi àtàkẹ́ nígbà tá a ṣe lọ yóò sọ àkíkọ fún wa náà Yorùbá kí ló dá máa ń tara wa náà inú wa ọmọ Yorùbá náà ló fẹ́ tàǹgẹ́ náà lọ́wọ́ tọ́lọ́wọ́ bá fún wọn ṣe nígbà tó dé ọ̀dọ̀ Gani Adams ńkọ́ àmọ́ kan tó ṣẹlẹ̀ tábà wo lórí afẹ́fẹ́ ó kò tẹ̀ dá. àwọn kan wà nígbà kan tí wọ́n ní ó túbọ̀ bu pẹtiróòlù sínú pàápàá ara ní olóyè Sunday Igboho àti Gani Adams wọ́n ní ẹnìkan ló pe Gani Adams lọ́dún ọlọ́run ọdún tó wá tí wọ́n jọ bá wọn sọ ìtakùrọ̀sọ láàrin méjì wọ́n ti tẹ́gbẹ́ wọn gbé sórí afẹ́fẹ́ tó ń gbé káàkiri owó kan tó sì dáńgẹ́ náà orúkọ bíbá ń gbé wà ń bẹ̀ ṣé ẹ̀yin ní báńkẹ́ tó sọ ní àìbọ̀lẹ̀ jẹ́ gan. èmi nínú ìbáyé tí wọ́n sọ àìbá Gani Adams sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni nípa Sunday Igboho bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ní mí sọ̀tàdé ti kọrin tán àti ìgbàlẹ̀ bàbá lọ́wọ́ ẹni àjọ ní Yorùbá ni ní ọjọ́ yẹn rally tí wọ́n lọ ṣe ní Èkìtì tó dá gbogbo wàhálà yìí lẹ̀ fún ìgbàlẹ̀ máa ń sọ lẹ́yìn bàbá wọn lọ́wọ́ a lè fi kàfẹ́ lágbà lẹ́gbẹ̀ẹ́ kò sí pọ́lísà fi ṣe báyìí kórè jáde láì gbé ṣe fún wọn lówó wọ́n yẹn ni mo wá rí tí èrò yìí pọ̀ wọ́n á gbé aago wọn á pe Gani Adams nígbà tí wọ́n bá pè é mi kọ́kọ́ ni mo wà bẹ́ẹ̀ àwọn ìlú wà bẹ́ẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ kọ́ jáde níta tó wù kọ́ àwọn jáde ẹ̀yìnkọ́lẹ̀ gbé lórí mẹ́ta òkè mo bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó rìkọ́ọ̀dù ó ti jáde síta pé kọ́ọ̀fù nínú bàńgẹ́lẹ̀ o Gani Olúṣesí
èmi ni mo rìkọ́ọ̀dù torí náà ẹ fẹ́ gbọ́n òun lẹ̀ tí wọ́n mọ̀ ṣàgámù náà lòun náà ẹ fẹ́ gbọ́n mi lẹ̀ nígbà tí Canada bá fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló wà lórí rìkọ́ọ̀dù Canada fi sọ pé ìsẹ́bàjọ́ ẹ má bá ọmọ ìgbòho ẹ ṣe o mo wá wò kí ló dé ló bá ní ohun kan ní kúrò nínú òun ló pa bọ́lá ìgbò àwòṣọ náà ǹjẹ́ ìwà bọ́ sí ìjọ Monday ó wá sọ pé ní ìjẹta wípé ó gba 50 million naira lọ́wọ́ chief of staff Èkó pé chief of staff Èkó kọ́ ìyẹn wá yọ 5 million naira wọ́n wá yọ 45 naira fún òòṣà mo wá wà confused pé òòṣà kẹ báwo ló ti jẹ́ kí ẹni dẹ́gbọ́n kọ́ fẹ́ ṣẹlẹ̀ nígbà tó kúrò lẹ́kìtì bàbá dàpọ̀ dé kó lọlé ọlọ́pàá kọ́ bàbá yìí òjò ó lọlé inú àfin ló sùn síwájú from àfin to Kútọ́nù to Germany bá pé ààrẹ àlùmọ́rù pé àti alágbàlá ẹni tá à ń tẹ̀lé kọ́ wọ́n bẹ́ẹ̀ bá ní Gani Adams sọ fún mi ṣé fífi Gani Adams lè parọ́ ni ààrẹ àlùmọ́rù bá dákẹ́ alágbàlá ní kábíyèsí ní ìbílẹ̀ èmi kàn ní ok mo ti gbọ́ yín èmi dẹ̀ gbàgbọ́ ìbílẹ̀ mo ṣàlùwàlá mo wá ń kírun ibi tí mo ti ń kírun yẹn ní aago mi ti ń dún lemọ́lemọ́ láti já ìrìn yẹn ni nígbà tí máa padà síbẹ̀ máa wo orí WhatsApp mi mo rí pé wọ́n ti kọ̀lẹ́tì òṣàmọ́ mi òṣàbá ní kábíyèsí ẹgbẹ́ fídíò mo wà ní Germany mo ṣe ń bá yín sọ̀rọ̀ èmi ò gbọ́ lọ́wọ́ yẹn kọ́kọ́ mi ì chief of staff rí o mi ì dẹ̀ mọ́ pa ikú Bọ́lá Ìgè ohun ọmọ mi tí ààrẹ Gani Adams ti rí nǹkan tó ń sọ wọn ní kó tó sọ fún mi rè ní ìwà ẹjọ́ ìkọ́dọ̀ sọ fún mi kọ́dọ̀ láti 2020 lọ́wọ́ ẹ ti wáyé lọ́tù wà lọ́wọ́ wa tó jáde nígbà tí Gani Adams tó bọ́ sí àtúntò ẹ̀ ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ní inú bí olóyè pé à ń pè fún kó tó nú àwo ẹni tó ń bọ omi ìsí kí lòun ṣe fún ẹgbọn náà ó dáa lọ́ba pè mí nǹkan mi ìjọsí tí mo mọ̀ wọ́n nǹkan ìdùn ọmọ ìdílé sọ̀rọ̀ ìmọ̀lẹ́ olóyè àmọ́jà ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ ká gbọ́ láti ọdún kẹrin kí n ti wà lọ́wọ́ áwọ̀ pa olóòtú lọ́yà wọ́n ṣe ìdílé ìsìnkú ẹ̀dá ìjọ ti gbọ́ kìíní ẹ̀ nìyẹn kì í ṣe pé ilẹ̀ gbé síta èmi kọ́ mo gbé síta òun ìbọ̀lẹ̀ rìkọ́ọ̀dù ló jẹ́ kọ́ mo kọ́ rìkọ́ọ̀dù ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́yà ló gbàgbà ló pe àwọn social media swollen wọ́n fọ́ síta mo ní àwọn ẹbí kan kí mi lórí ọ̀rọ̀ yìí náà nígbà kan pè gbọ́n bí mi. ṣáájú àsìkò yẹn kí ní àṣepọ̀ yẹn àti Gani Adams ló dà nígbà kan lọ. nígbà yẹn mo máa bá wọn sọ dáadáa mo máa bá wọn sọ a máa sọ lórí àwọn ọkùnrin àwọn ọlọ́pàá lọ tó ń tẹ̀sí wà káàkiri àwọn èèyàn lórí àwọn ọlọ́pàá tó kílẹ̀ tẹ̀lé kílẹ̀ wò tí àwọn ọkùnrin àwọn ọlọ́pàá yẹn mo fi ní ìgbà kílẹ̀ sọ. ìbá pè ń bẹ̀. wọ́n pè mí bẹ́ẹ̀ ni ìgbà tí àwọn ọkùnrin àwọn ọlọ́pàá mo tẹ̀ pé ẹni tí máa pè akílẹ̀ kí ló ń wá sí gbogbo ọ̀rọ̀ yìí. so ṣe ní Ìgbòho ó gbìyànjú ìgbàdìkọ́ bẹ̀ ẹni tí Ọlọ́run bá ti gbà fún ẹjá ká fi sílẹ̀ Ọlọ́run bá ló fi síbẹ̀ kí gbogbo má ti ṣeré ni gbogbo àdúgbò ló má ti di gbogbo alámọ̀ bẹ́ẹ̀ gbọ́n wọ́n ní àgbájọwọ́ ọ̀la fi sọ̀yà ọwọ́ kan ògbẹ́ ìdórí oṣooṣù ọwọ́ kò sẹ́ni tí ó lè ṣẹ́ má tún fi òwe kankan má ní inú mi ni mo mọ̀ mi ò mọ́ ní ọmọ nìkejì mi ẹ̀yìn kò lélẹ̀ káwà èyí ni àti gbé òun lọ́ra wa Yorùbá nínú tàbí ṣẹyẹ kan so tí ibà àti Sunday Sunday tó bá jọ ṣẹyẹ kan so gbogbo àwọn fúlàní tó ń gbé wọn tó ń pera wọn bọ́ọ̀ rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ tó sì ń bẹ̀ yẹn àti pé ìkùsùnú ó fẹ́ lókìkí jù mí lọ ó fẹ́ lókìkí lọ àti pé àwọn gbọ̀rọ̀ gbígbẹ lẹ́rọ̀ gbẹgbẹ lẹ́nu tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó yẹ kó tó máa sọ òtítọ́ tí wọn ò sọ àwọn ọmọ ọlọ́pẹ̀rẹ̀ ti dàgbù kiri ìlú. ìbí kan ṣẹlẹ̀ ẹjọ́ mẹ́ta táwọn ọba bóyá táwọn ọba pé wọ́n pè gbowó tí Gani Adams wà lórí ìjókòó. òwò ló fẹ́ gba kíní kan mílíọ̀nù bílíọ̀nù ló fẹ́ gbà ẹni ilé ìjókòó fẹ́ ti kan ìlú fẹ́. ṣé ní ìgbòho yẹn bílíọ̀nìà ni ó máa sọ lórí afẹ́fẹ́ na bọ́lá sí bílíọ̀nìà nígbà tá a gbé ìwé tá a gbé lọ sí London ìjọ kejì àwọn kan àbájá ìfojú wa ń rí gan ni wọn fojú wa ń rí gan ìdákẹ́rẹ́ ẹgbẹ́kẹ́ láàrin wa ń bẹ̀ ẹgbẹ́ ìfojú súnmọ́ olóyè ìgbà tó ń ṣẹlẹ̀ yóò ṣojú lásán olóòmọ ọlọ́ba àpáyé náà ṣù àwa jókòó ọ̀dọ́ bá ti jókòó ti báyìí tó bá ti dáhùn èèyàn ara máa ń ya gan èmi bá tẹ̀lé ẹgbẹ́ bẹ̀rẹ̀ jókòó sí bá ní kókó lè jẹ́ àkáǹtì ní mẹ́rin kí bàbá Tinubu kó tiẹ̀ bàbá release náà àkáǹtì ní out of 14 account ó ní kábíyèsí àkáǹtì mo ṣe 14 náà ó ní àkáǹtì mi tí wọ́n close àbí tí wọ́n ṣe tí wọ́n freeze is 21 mo ní 21 ló bá pè yàwó ẹ̀ ló bá kẹ́yìn sí àkáǹtì mẹ́rin ọ́fíìsì yẹn ní 21 ètò wẹ̀ kéré jù ní àwọn àkáǹtì yẹn bí lóore bó lè jẹ́ òmìnira sọ̀rọ̀ millions of naira látọ̀dún wọn ti wá fèsì báyìí wọ́n ti fèsì láti bàtà tó mú yẹn láti bàtà tó mú kó tọdún o lè fi ìgbésẹ̀ kó up to now 21 account wọn gbésẹ̀ kó lóye wọn gbésẹ̀ kó lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀rẹ̀ wọ́n sì jẹ́ lówó fún ti rí ẹ̀ tí wọ́n lè bàjẹ́ lórí tó ń pààyàn sílẹ̀ tó ń gbòkú lọ kí ló dé kí là ń wá kí là fẹ́ jẹ tí ò ní tán. lórí ilé ìsà ìjọba ikọ́ ló ṣe o ìjọba tó bẹ̀rẹ̀ ìjọba Tinubu ó ṣe àwọn nínú fún Tinubu lórí ilé ìsà. ìyẹn la ṣe ń bẹ bàbá pé kó jọ tó lọ lọ́hùn onílẹ̀ lọ́nà ọ̀gbẹ́ni yìí
kí bílíọ̀nù àwọn jẹun tó wà ní ilé bẹ̀rù àpamọ́ nílẹ̀ tó wà ní kíní Nìbàdàn. nígbà tá a bá ṣèkú ìyá tí mo wọ rẹ̀ báyìí mo kájú kùdòkù pé àpòlò wọn ó máa ń dára o Ẹ̀yin náà wá fẹ́ kú yẹn. mo wá ọ̀rọ̀ tó gbọdọ̀ nígbà tá a fẹ́ pé lọ́wọ́ àwọn kò sí ìyá tó ṣàgbé òun lọ tó bá lọ bá yín kọ́ tó bá lọ sí mo ní ọ̀rọ̀ àwọn náà wà ní ìtọ́ni mo ní mo ti sọ fún yín pé ikú wà lókù ni Àwẹ̀ wa àdọ́gbàdì mo ní kò sí mo tó máa ṣẹlẹ̀ màmá àwọn wáyé kí n tẹ́wọ́ wọ́n ṣàdúrà tó máa ti àgbòrò ọlọ́run àṣẹ ìrọ̀ṣẹ́ níbo àdèdúpẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ yẹn ṣùgbọ́n mo máa ń tẹnu kínní kan kájú pẹ́lẹ́ ọba Tinubu tó bá wí fìlà fúlàní gbé tó ń gbé níjọ́ yẹn á jẹ́ number 1 issue in Nigeria ní ìdí wọn nípa náà ọmọ ogun yẹn o ṣùgbọ́n àwọn ìdánwò wò. ṣé níbi òkú ẹ̀sán fẹ́ tún obìnrin ní London àbí. níbo ìgbẹ́ ẹni mo mọ òwe táwọn ìyá máa ń sọ pé káyọ̀ níta kò dàbí kábàdì délé ìgbẹ́ ọgbọ́n ni mo mọ̀ túmọ̀ ẹ̀. Kárí níta kò dábẹ́ kábàdì délé ṣé nípa ṣe ń gbógun yà káàkiri gbogbo àwọn olùwà mẹ́gbọ́ ó ṣe ń kí wa ẹ ṣe ń wá adúpẹ́ fún yóò lọ́wọ́ wa pẹ̀lú wá gbogbo lọ́sọ̀rọ̀ ìwà wa ni wọ́n lò wọn ò yàtọ̀ pé ẹ̀kọ́ àdúró tiẹ̀ ẹ ti mọ̀ ẹjọ́ àwa ni ọmọ wa ni. wọ́n lè láti Ṣakí ẹ wo bí Ṣakí ṣe rí sí gbòó wọ́n mọ̀ pé wọ́n ṣe òkú bẹ́ẹ̀ kí ló wá kọ́ mo fàṣìkò ibà wọ̀lẹ́fà kó ń kó wà bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó tán àárín kan méjì ló ń kó ìyàjẹ́ wọn ṣíṣògbé tẹ̀lé tí ọgá tẹ̀lé tí kìíní kan tẹ̀lé òtítí gbogbo àwọn kíni wà ń dà wà láàmú gbogbo àstọ́ọ̀kù wọ́n lè tó wá líkì sá ṣé kò dáhìn àti ìbáwí. ṣé ọ̀rọ̀ yìí àwọn dàbí wa ló mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n tí mo dábọ̀ ẹ̀gbọ́n mi láàrin bájọ tó jẹ́ ìgbẹ́ ọgbẹ́ni bájọ ó dúró wọ́n fọ́ ṣùgbọ́n fẹ́ kọ́ mi sí kóòtù tó fẹ́ gbé Ìgbòho lọ orúkọ fún abẹ tí ọgbẹ́ni kan jáde tó kà mo kàn rẹ̀ ẹ̀gbọ́n mi bẹ̀ tẹ̀wọ́ pé kí ni gbogbo eléyìí àbúrò tí ló ń kọ́ lòun rìkọ́ọ̀dù nẹ́ẹ̀sì ohun ẹ̀lẹ́ ń gbọ́dá bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò mọ̀ pé tó wà lẹ́gbẹ̀ẹ́ òun rìkọ́ọ̀dù kí wá ní gbogbo ìbáṣàdé lọ́jọ́ orúkọ mi kúrò àdẹ̀dúgbẹ́ fọlọ́run àwọn lè jẹ́ ẹlẹ́mìí sí ṣùgbọ́n kí lè Yorùbá lè bá tùbà kó lè bá àtúnṣe iṣẹ́ tẹ ní fún wọn ni pé kí wọ́n ṣe kọ́ńtì káṣẹ ẹyẹ kan ṣoṣo àgbẹjọ la fi ń sọ ìyàwó ìsọlẹ̀ kan yẹn owó kan gbé ìdórí òṣìṣẹ́ ṣé tí ìyàwó bá ìsọlẹ̀ ṣẹgbàlẹ̀ kò lè ṣe kọ́ńtì káṣẹ ẹyẹ kan ṣoṣo torí nǹkan tá fi ń ṣe lẹ́yìn ẹyẹ wọn fẹ́ ṣe sí wọ́n gbé èsì kúrò nínú subject ní school mo rántí wọ́n gbé èsì kúrò bẹ́ẹ̀ àwọn bíbí akọ̀tọ̀ kó wọn kàwé ni wọ́n mọ ibi tó ń lọ àwọn fúlàní àwọn yẹn àdéhùn tó fúlàní sí wọn tó mọ lùwà ibo àná ti wá Niger Chad àti kílókò ìlú yìí lọ́nà ti wá kẹrí ó máa ń dàbẹ́ ní pé tí bá sọ̀rọ̀ bá lẹ́ẹ̀kọ̀kan ó máa ń dàbẹ́ pé mo fi Ṣàgámù mi fọ́ Ṣàgámù ìṣúná náà ṣẹṣẹ awúfẹ́ kìlọ̀ fún wa ní Ṣàgámù ni Ṣàgámù ìgbà yín o Ṣàgámù lè kéré o ṣùgbọ́n ọkọ̀ tó ń gbénú ẹ̀ bí wọ́n bá kẹ́rì sí kò ní ṣe wí ọ̀pọ̀láyé wàláì wọ́n ní àwọn sáyì kí ló dẹ̀ fàjà nínú òṣòwò náà gbọ́dọ̀ nígbà tó wù ní wọ́n lọ sọ̀rọ̀ ní Sábó ní obìnrin wọn bá wo orò bí wọ́n láti ṣẹlẹ̀ yẹn ọba wọn ó gbé èdè Ṣàgámù mo ti bá sọ̀rọ̀ rí dáadáa ilé iṣẹ́ náà ló sáwá ìjọ mẹ́ta ló lò bẹ́ẹ̀ ibẹ̀ náà ti ṣe é ó lóun ti máa ń sọ fún wọn yìí pé àwọn náà lè lu wọn nǹkan tó bá lè lè wọn náà lè ṣe ń lu wọn àwọn kọ́lá àwọn máa ń kọ̀ọ̀tún lu wọn lu wọn. èyí tó bá jẹ́ ìwọ̀ ìyá mọ̀ fún pé ìwọ̀ ilé ẹ̀ tó máa ń ṣe ọdún Agẹmọ tó ń ṣe ọdún Balùfọ̀n ọba wọn yìí ló máa lídìí mo ti wà bẹ́ẹ̀ ló máa lídìí wọn wá táwọn náà máa ṣe inú wọn tó máa ń ṣe yẹn àwọn máa ń fún ọ láyè àwọn náà ṣe ti tiwọn ibi tí ọwọ́ àwọn sáti bọ́ọ̀lù yẹn ni mo ṣe máa sọ pé ká ní gbogbo èdè tó kù tó bá jà bẹ́ẹ̀ tó bá Ṣàgámù ni kò sí nǹkan tó jẹ́ Fúlàní